Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Africa Media Live TV. Èyí ni ìròyìn tá a mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ wo bí èrò ṣe yalu bọ́ta tí wọ́n gbàlù tí wọ́n gbàjó láti dúró ti ọ̀gbẹ́ni Joseph Adégbèsàn tó jáde fún ipò House of Representatives ní ìpínlẹ̀ Ìjẹ̀bú East, Ogun State. Èrò jáde, wọ́n túyáyá, wọ́n gbàlù, wọ́n gbàjó láti dúró ti bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jáde fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀gbẹ́ni gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Ògùn tó sì tún dúró ti ọ̀gbẹ́ni Joseph Adégbèsàn náà fún House of Representatives. Ẹ wo bí àwọn ẹgbẹ́ Strong Team Ìjẹ̀bú East ṣe jáde tán láti dúró ti èèyàn wọn, láti support èèyàn wọn. Prince Sunday Òtúsànyà Adékúnlé ló ṣe olórí fún àwọn ẹgbẹ́ Strong Team láti support engineer Joseph Adégbèsàn fún House of Representatives Ìjẹ̀bú East, Ogun State. Ẹ wo, ẹ máa bá wa kálọ. Everybody,
ẹ̀jẹ̀ ẹ̀yin ẹ̀wò dáadáa ẹ̀fojú ìlú wò olú ọmọ ẹ̀fojú ìlú wò ó ti ṣe fún tẹ́lẹ̀ olówó ìwé tún fi owó ní òkú lọ onílé-ìwé lè lò ẹ̀wò dáadáa kẹ́lẹ̀ mọ̀ olú ọmọ kì í ṣe fún owó ńlá ó ti lówó tẹ́lẹ̀ òdúgbàjọ́ ní ìwé ẹlẹ́kọ̀ọ́ lọ́rí ńlá.